Ọlọ́run owú ni mo gbọ́ mi mọ̀ pé olówó owú tún wà. Nuwa Media. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi, mo kí wa káàbọ̀ sí orí ètò kílẹ̀ rí sí fún ti ọ̀sẹ̀ yìí. Kílẹ̀ rí sí ni ètò kan tí ó máa ń ti ilé-iṣẹ́ Nuwa Media jáde wá lóòrèkóòrè fún ìgbádùn wa, lórí èyí tí a ti jọ máa ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ fíkunlukùn lórí àwọn ìrírí gbogbo tó ṣojú wa tí a gbọ́ àbí tí wọ́n sọ fún wa. Ẹ̀yin tèmi, ilé-iṣẹ́ wa Nuwa Media gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ní ilé-iṣẹ́ kan pàtàkì tó máa ń fọn rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá kálékáko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo gbogbo àwọn ọmọ wa tó ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Èmi ni tiyín ní tòótọ́, olólùfẹ́ yín, ọmọ wọn lówó òdúró ajífẹ́pẹ́ṣiré, ògbógbòǹdù ẹkùn ọmọ ògbógbò máa fẹ́ràn ọmọ kì bàbá sílẹ̀. Èmi lọ́mọ òbẹ́ni lórí kèrèmù bẹ́ni lórí rẹ́gírẹ́gí, mo múdà tó mú pàná mi kó má bàa kú yúnbuyùnbu. Èmi lọ́mọ àwà òṣùlé, ọmọ límẹ̀rí, ọmọ láàgbélù, ọmọ bá a rí jẹ àwọ̀láàmọ̀, ọmọ ìtún alága àgbélé. Èmi náà ni aya fẹtawó lé erin, ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì, Aródú òjígọ̀bì, just as you know. Fún ti ọ̀sẹ̀ yìí, gbèkèyídé smí máa gbé borun is carry me go ìgò àṣà sì dán. Ẹ mọ̀ pé èmi náà máa ń ṣerun. Ibẹ̀ ni àwọn tó ń sọ oríṣiríṣi ẹ̀ṣẹ̀ àmọ́ báwa obìnrin ṣe máa ń ro àwọn ẹjọ́ tí ó pani lẹ́rìn apọ̀ níbẹ̀. Ibi tí mo ti lọ ṣerun yẹn, ilé ibi tí wọ́n ti ń tún orí ṣe fún takọ tabo ni. Mo ṣàjókòó síbẹ̀, ló bá mú ẹjọ́ yìí ló bá mú rò. Èyí tó dùn mọ́ mi tí mo fẹ́ ká jọ fi ojú ṣùnùkùn wò ní ti èyí tí wọ́n sọ nípa ti arábìnrin arẹwà kan. Ẹni yìí wọ́n ní ó fẹ́ ọlọ́lá kan. Ọkọ obìnrin yìí mà ní ọlá tó pọ̀ tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé gbogbo ènìyàn ní ìlú ibi tí wọ́n tẹ̀dó sí ni wọ́n máa ń ṣe sàdánkátà fún bàbá, nítorí pé àwọn gangan ni wọ́n fi ń kọrin wípé jìgì máàmì owó dé, àmọ́ níbi tí dádì wa lówó dé. Tí wọ́n ń pe owó, Ọlọ́run owú ni mo gbọ́ mi mọ̀ pé olówó owú tún wà. Àwọn ń jowú sà, wọ́n jowú débi pé wọ́n wá fi àwọn òfin kàbìtì, àwọn òfin bẹ́ríbẹ́rí, àwọn òfin aláàké wọ́n fi sílẹ̀ nínú ilé wọn. Ẹ̀yin tèmi, wọ́n ní àǹtí yìí rẹwà gan bí àwọn ìyàwó bàbá olówó yìí tó kù. Bàbá yẹn wọ́n ní ó fẹ́ ìyàwó tó pọ̀. Àwọn ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ yẹn, wọ́n á fẹ́ tó bíi 8 sí 9. Àmọ́ àǹtí yìí ni ìyàwó tí wọ́n fẹ́ kẹ́yìn ní àsìkò tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Wọ́n ní arábìnrin yìí wípé inú ilé ni ó wà gẹ́gẹ́ bí bàbá olówó yẹn ṣe ṣètò fún gbogbo àwọn ìyàwó ẹ̀. Inú ọgbà kan ṣo ni, ọgbà ńlá tó tóbi gan ni. Ìyàwó kan, ilé kan, odindi ilé kan. Àwọn ilé àwòkọ́hà ni ilé tí bàbá ń fún àwọn ìyàwó wọn. Àmọ́ ṣe rí ọgbà bàbá, ẹ máa ka òpó àwọn ẹ̀ṣọ́ bíi 6 kẹ́ ẹ tó kan ibi tí àwọn ilé ìgbé ti bẹ̀rẹ̀ nínú ọgbà bàbá. What I'm trying to say is, once you get to the compound, you're going to count about 6 security stops from the main gate to where the residence is. So, bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Bàbá ò dẹ̀ gbà fún àwọn ìyàwó ẹ̀ láti gba àlejò, àfi àlejò tó mọ̀ mọ́ wọn. Gbogbo ọlọ́ṣà bíamọ̀ wọ́n bímọ dáadáa. Àmọ́ àǹtí tó rẹwà tó bólówó lọ kò mọ̀ wípé inú ìgbèkùn ni òun ń lọ. Wọn ò sọ pé bàbá tẹ owó ń di òun ní bàbá ṣògùn owó, ṣùgbọ́n àwọn òfin má ṣu, má tọ̀, má jókòó, má dọ̀bálẹ̀ tí bàbá gbé kalẹ̀, òun ló ka arábìnrin ní àyà. Ṣùgbọ́n ẹ mọ gender mi now, when you dey talk of ète, na we get am. Bí arábìnrin yìí ní ọjọ́ kan bó ṣe rò níyẹn pé ọgbọ́n kí lòun lè dá tóun fi máa bọ́ lóko ẹrú tí òun fi wàdùwàdù kó ara òun sí. Luckily fún arábìnrin yìí, ó ní ọ̀rẹ́ kan tí bàbá olówó mọ̀mọ́. Ọ̀rẹ́ wọn yìí máa ń ta aṣọ, àwọn aṣọ olówó ńlá, àwọn léèsì ńlá, tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣíṣe tí wọ́n ṣe nílé bàbá olówó, ìyàwó yìí ti jẹ́ kí ilé yẹn mọ ọ̀rẹ́ ẹ̀ tó ń ta aṣọ. Wọ́n máa ń gbà láàyè, ó lè wọlé nígbà tó bá wò, ó lè jáde nígbà tó bá wò, tó máa ń kó aṣọ wá. Ní ọjọ́ tí arábìnrin yìí máa bọ́ nínú àjàgà, ó bá pe
ọ̀rẹ́ ẹ̀ wípé kó jọ kó wá sí inú ọgbà kó sọ nǹkan tó fẹ́ ṣe fún ọ̀rẹ́ ẹ̀. Ó ní àmọ́ kó bá òun kó àwọn àpótí aṣọ ìyẹn boxes kó pọ̀ oríṣiríṣi kó kó wá, àmọ́ kó rí wípé ńlá tó tóbi dáadáa kan wà ńbẹ̀ tí kò ní fi aṣọ sí rárá, wípé kó gbé dání wá. Ọ̀rẹ́ bá ní ṣé kò sí, ó ní kó ṣáà bá òun kó dání wá. Ọ̀rẹ́ bá dẹ̀ gbà sí lẹ́nu. Ìgbà tí ọ̀rẹ́ dé àti wọlé àti wọ inú ọgbà níbi géètì, ó bá àwọn ẹ̀ṣọ́ tó ń ṣọ́ ilé bàbá. Ìgbà tí wọ́n ti mọ̀, wọ́n bá a sọ̀rọ̀ dáadáa bí ọmọlúwàbí, àmọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní pe òpó kan sí òpó kejì títí tó fi dé ìkẹfà tó lọ sínú ilé lọ béèrè lọ́wọ́ ìyàwó pé ṣé lóòótọ́ ló ń retí àlejò. Nígbà tó sì fún wọn ní bẹ́ẹ̀ ni, tán ní kí ọ̀rẹ́ wọlé. Ọ̀rẹ́ bá wọlé ṣe rí ọgbọ́n kọ́gbọ́n, Ọlọ́run ọwọ́ àwọn obìnrin ló wà. Ọ̀rẹ́ bá wọlé ní tòótọ́, ló bá mú ìdí, ló bá mú wọ ẹnu ọ̀nà ọ̀rẹ́ rẹ̀. Ní ìyàwó ti palẹ̀ aṣọ ẹ̀ mọ́, ló bá mú bọ́ọ̀sì, ló bá to aṣọ ẹ̀ sínú àwọn boxes yẹn, ló bá ní ó ya nínú mọ́tò. Ọ̀rẹ́ ẹ̀ bá ní kí ló ṣẹlẹ̀, ó ní kó jọ òun máa dọ̀bálẹ̀ sínú mọ́tò. Mọ́tò yẹn dàbí bọ́ọ̀sì bí àfiwé àwọn Sienna buses yẹn. So ọ̀rẹ́ bá ṣàgbà fún lọ ṣílẹ̀kùn mọ́tò. Ìyàwó wá dọ̀bálẹ̀ sí inú bọ́ọ̀sì yẹn, wọ́n wá to àwọn àpótí aṣọ, wọ́n tò lé lórí. Ṣùgbọ́n ìyàwó yẹn wá gbọ́n, torí kí èèyàn tó jáde, kí àlejò tó jáde nínú ọgbà yẹn, wọ́n máa tún pè láti security house gbogbo tó wọ́n máa kàn wípé ṣé àlàáfíà ni wọ́n fi ẹni tí wọ́n wá bá nínú ilé sí. Ìyàwó ti mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀, ó ti mú dání, ó fi sí silence torí tí wọ́n bá pè kí ariwo ẹ̀ má bàa gbòde. Nígbà tí wọ́n máa dé òpó àwọn ẹ̀ṣọ́ tó ń ṣọ́ ilé èyí tó kángun sí ilé ìyàwó, nìyẹn bá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló bá pè sínú ilé. Ni ìyàwó bá ń dáhùn ní inú ọkọ̀ wípé àwọn wà lálàáfíà, ọ̀rẹ́ òun ti ṣetán pẹ̀lú òun, àwọn aṣọ tó fẹ́ fi hàn òun ti rí, wípé kó jẹ́ kó máa lọ. Bí wọ́n ṣe ṣílẹ̀kùn ìkíní, tí wọ́n ṣí ìkejì, wọ́n ṣí ìkẹta títí tó fi dé orí ìkẹfà tí àǹtí fi bọ́ sí ìgboro nìyẹn. Bí àǹtí ṣe sá kúrò lọ́dọ̀ bàbá olówó nìyẹn. Ẹ̀yin tèmi, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n sọ ọ̀tọ̀ ní àrà tí bàbá olówó dá. Bàbá wá, ó padà wá sílé, ó bẹ̀rẹ̀ sí ní pariwo, òun máa ṣe gbá, òun máa dá gbá. Àmọ́ at the end of the day, bàbá ò ní choice jù pé kí wọ́n gbà fún Ọlọ́run lọ. Ṣùgbọ́n ẹ̀yin tèmi, tó bá jẹ́ ẹ̀yin ni, kí lẹ fẹ́ ṣe? Tó bá jẹ́ ẹ̀yin ni bàbá, tó bá jẹ́ ẹ̀yin ni ìyàwó, tó bá jẹ́ ẹ̀yin náà ni ọ̀rẹ́ àbí ẹbí, gbogbo ohun tí ẹ ní láti fi dá sí èyí tí mo jù sílẹ̀ yìí, ẹ fi ṣọwọ́ sí wa gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń ṣe lórí àwọn ìtàkùn wa gbogbo lórí ayélujára, lórí Facebook, Instagram, TikTok, Threads àti YouTube. A wà gẹ́gẹ́ bí Nuwa Media Official. Ẹ lè tẹ àtẹ̀ránṣẹ́ sí wa lórí email wa, ìyẹn nuwamedia@gmail.com, àbí kẹ́ ẹ pè wá àti àtẹ̀ránṣẹ́, àbí kẹ́ ẹ bá wa chat lórí WhatsApp pẹ̀lú nọ́mbà wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Èmi náà sì ní tiyín ní tòótọ́, mi ò tí ì parúkọ dà, ọmọ dúdú bíi kóró ìṣin, Aródú òjígọ̀bì, aya afẹ́tawó lérin, ọmọ bàbá kan mi tútù tí jó ní fàìfà. Ìpàdé tún di ọjọ́ míì, ọjọ́ rẹ̀. Àlàáfíà o. Nuwa Media.